Ladies and gentlemen, let's celebrate our mommy Adegunloye of Goldfingers Ventures International at 50. Happy birthday! Ìràwọ̀ ńlá yọ lókèèrè, mo mọ̀ pé ní ńlá ní ṣe ńlá. Aya Adegunloye pé 50 years lókè pẹ̀, ẹ bá wa gbọ́wọ́ ijó gẹ́ngẹ́. Bá a bá wá sílé ayé tá a gbélé ayé ṣe rere, ó yẹ ká máa ka iye ọjọ́ wa. Madam Adegunloye, ẹ kú oríire òní o. Ṣòkòtò máa bóyá gbàǹsó lóde, akọni ọmọ ló ń ṣe ayẹyẹ débi tó lárinrin. 50 ọdún ìyá wa, kèrè mí kọ́. Tọmọdé dàgbà darúgbó tomidan ló ń kígbe ẹ kú oríire ẹ kú oríire. Congratulations wà pọ̀ lọ́ba àbí Madam Àníkẹ́, oríire rẹ̀ pọ̀. Aya Adegunloye, gbogbo lọ́balọ́ba gbogbo lóyèlóyè wọ́n ń kí ọ wípé o kú oríire ọjọ́ ìbí rẹ. Ẹ wá àwọn ìràwọ̀ ẹ wá àwọn àgbà bìrìtìkò ẹwà wọn ọ̀tọ̀kùlù bí wọ́n ṣe péjú pésẹ̀ wámú ẹni rere mo sì bá ròde. Gèlè bá gèlè, fìlà bá fìlà, aṣọ sányán fa sányán, onírúurú aṣọ ń pe aṣọ ránṣẹ́ lójú agbo. Akọni ọmọ ló ń soríire, ìyá wa ẹ kú oríire ọlá rẹ̀ pọ̀. 50 years birthday Madam Ọlápẹ́jú Títílọlá Àníkẹ́ Paulina jẹ́jẹ́ lọ́lá ọmọ Abíọ́lá aya Adegunloye, ìyá Deborah, ìyá Fìyìnfólúwa, ìyá Daniel Ìmísí Olúwa, yeye Àńjọlá Olúwa, aya Adegunloye entertainment show, aláṣẹ Goldfingers Ventures tó kárí ayé, aláṣẹ Mọ̀gbẹ́dẹ́ Àràntún Gold, Ọ̀yọ́ nílé bàbá rẹ̀. Ìwọ lọmọ Ọ̀yọ́ Aláàfin Òjò Fásẹ̀kẹ̀rẹ̀ Mádé ọmọ Àtìbà. A kì í rọ́bà fílẹ̀ lédè Ọ̀yọ́ torí ají ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ṣe bí bàbá ẹni kankan. Ọmọ òfẹ́ lọ́wọ́ kí ó gbowó, agbọ́wọ́ fà kí ó fọfà sílẹ̀. Kó lè dogun kó dogun, kó lè dìjà kó dìjà, kó lè dápọn kó dápọn. Ọmọ ládé Aláàfin ó ládé, adé aládìgún ládé fàlàfin. Ọ̀yọ́ ládé wà á owó ládé o. Ìwọ lọmọ ají ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ṣe bí bàbá ẹlòmí. Madam Ọlápẹ́jú Títílọlá Àníkẹ́ aya Adegunloye, happy birthday to you o. Àsọdúnmọ́dún àsosùmọ́sù, ó ní kú ní rèwerèwe, wà bá wọn gbélé ayé pẹ́pẹ́pẹ́pẹ́ kánrin kése. Olúṣèyí Àṣàfẹ́ bàbá Yorùbá, lórúkọ gbogbo ẹbí ará rẹ̀ ọmọ gbogbo Afẹ́nifẹ́re ló ń wí pé happy birthday to you ma.